ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete yìí tí ìpààrọ̀ orúkọ Adémọ́lá ọmọ Omíyalé lèmi ń jẹ́. Èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọbọ̀ Sokoto kẹbẹrẹ bí ìjà. Èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́ya ẹ wò ó ara orokun ara ọ̀rá díẹ̀ fáwọn èyí onídìrí. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún mi kó bùkún yín. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀ mo máa ń sọ pé kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo mo máa ń pariwo gbà náà máa ń sọ̀rọ̀ ń pa orílẹ̀-èdè Yorùbá nation. Àmọ́ lọ́wọ́ yìí mo nígbàgbọ́ pé Ọlọ́run ọba tó dá mi tó dá gbogbo wa ó mọ ìdí pàtàkì tí eléyìí fi ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin àgbà náà lẹ sì sọ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe. Ìyá onídìrí ti bà tí ń jẹ́ Yorùbá nation jẹ́ fún àwa tá a wà nílé lọ́wọ́lọ́wọ́ báyìí. Àfi kéèyàn ó ṣe kíni kó apply knowledge o tí ó bá fẹ́ kó sí gbàgà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti gbàgà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ yìí tó rárá ń kan ìlú ara ń kan ìjọba lágbára lọ́wọ́ Ọlọ́run á padà délẹ̀ léyìí. Ó ń sọmọ olókùú bẹ́ẹ̀ ni àní símọ̀ ìyá ẹ̀. Ṣáájú ohun gbogbo mo kí Ọlọ́run ọba tó dá mi tó dá gbogbo wa tó sì mọ̀ ìdí pàtàkì tó fi dá wa sílé ayé òní padà lẹ́yìn wa o àlùbáríkà àwọn tó kólé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn àlèhùlà mọ́hù wára sẹ́tọ̀ alhamdulillahi ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ mukadam sheik àfa akọ́mọ ní kéwú àfa akọ́mọ lédè mo kí yín o ní kíkí tó ga jùlọ tó lóore jùlọ bí assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu àláfíà Ọlọ́run àtòrí àjẹ ìjẹ́tàn rẹ̀ kó máa bẹ pẹ̀lú yín o. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì mo kí rẹ́fúrẹ́ǹdì mo kí bíṣọ̀pù nínú ìjọ àgùdà ìjọ onírìbọmi ìjọ sẹ̀lẹ̀ ìjọ kérúbù and sẹ́ráfù ìjọ kátólíìkì wípé àláfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín àti gbogbo ìdílé yín o. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi ẹlẹ́sìn kẹsìn kẹlẹ́yìn ẹlẹ́sìn ìdá àbáláyé kò sí ilé náà tí ò lẹ́sìn àbáláyé àfi bá a bá ń purọ́ tanra wa kò sí ilé tí ò lóòṣà ń bọ kó tó di wípé wọ́n gbẹ́sìn àjòjì jẹ́ tó overthrow ẹ̀sìn àbáláyé mọ́ wa lọ́wọ́. Bọ́mọ Yorùbá kan bá wà tó ní òṣẹ́sìn àbáláyé nínú agboolé òun ẹ lọ́rẹ̀ bí léèrè bí ọ̀bá jẹ̀ràn Fúlàní a sì jẹ́ ìran Haúsá. Mo kẹ́yìn ìyá mi ẹ̀yin bàbá mi ẹlẹ́sìn àbáláyé ewé a máa jẹ́ egbò a máa jẹ́ ẹ̀ ní ṣe ewé já ẹ̀ ní ṣe egbò wà àlùbáríkà àwọn tó lódùmarè tó kó ilé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọmọ yìí fi ṣubú ẹ̀yin tẹ́ ẹ dúró tọmọ yìí fi ṣìṣe ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú ọmọ tọmọ yìí fi lálàsí. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ fi kan ṣoré kiri èyí tẹ́ ẹ fi ń ṣoré kiri ẹ fi ṣe wá lórí owó ẹ fi ṣe wá lórí ọlá ẹ fi ṣe wá lórí àìkú tí ṣe baálé ọrọ̀ torí gbé kíni ẹ̀yin làgbà gbanigbani ìbá orí tó kú tí ò níná ìbá ọjà tó kú tí ò lérò ìbá oko tó pọ̀ jaburata tí ò dírúgbìn ẹ̀yin àgbà gbanigbani ẹ̀yin akọ ajá abojú mẹ́rin abo ajá abojú mẹ́rin akọ ajá abojú mẹ́jọ abo ajá abojú mẹ́jọ akọ ajá abojú mẹ́rìndínlógún abo ajá abojú mẹ́rìndínlógún ẹ̀yin ìyá mi o awẹyẹ ní ẹwẹ mi o mo dọwọ́ yín lónìí. Mo wá kí kábíyèsí Ọ̀nìrìṣà Jìgbìnìbí àti àpọ́n aláṣọ àlà funfun gbọ̀jájá fìdí ọ̀tẹ̀ jẹ́lẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì kábíyèsí Ọ̀jájá second Aláàfin Ọ̀nìrìṣà ti ìlú Ọ̀yọ́ ti Ọ̀nìrìṣà Ilé Ifẹ̀ ẹ má bínú ṣe ń pọ́nmọ́ Ìbàdàn ní mí àti lè mọ́ ṣàfẹ́rí Aláàfin Ọ̀yọ́ kí Olódùmarè kó túbọ̀ mọ́ wa pẹ̀lú bàbá ní orí òkè tán wà torí orí òkè á ní bàbá gàjà ni àwa yìí sọ pé nǹkan míì ṣẹlẹ̀ Aláàfin Ọ̀yọ́ gàjà ni wọ́n wà lórí àjà náà kúkú ń wo pati oníkálukú ń kó lẹ̀ Yorùbá báyìí bàbá náà mọ̀ sọ fọ́lọ́run Olódùmarè wípé wò ó àwọn kan wà nílẹ̀ Yorùbá tó ní láti kápò lẹ̀ kíákíá àmọ́ lọ́wọ́ ní sàjà ní sùúrù yá mọ̀ wò wọ́n ná. Mo wá kí bàbá mi Owólabí Ọlákùlẹ́yìn ìyẹn Olúbàdàn ilẹ̀ Ìbàdàn mo fi wọ́n kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ Yorùbá. Mo wá kí gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé mo fi wọ́n kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá Oǹdó Èkìtì Ọ̀ṣun Èkó Oǹdó Èkìtì Ọ̀ṣun Ògùn Èkó ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí Kwara Kogi àti some part ní Delta tó ráwọn èèyàn ti correct mi wípé
ó dàbí ẹni pé mò ń dáyẹ sáwọn mo dẹ́yẹ sí yín o mo kí yín ẹ má bínú. mo kádìsá ọmọ adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé ilé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ adérọ́pò bàbá michael bàbá yọ̀mídé bàbá ronaldo bàbá àṣàbí ìgbòho òòṣà ni mò ń perí. bàbá ẹ kú sùúrù ẹ kú kó lè dáa ọlọ́run ti gbèjà yín jà àfi kéèyàn ṣe kí ni kéèyàn fọwọ́ lẹ́rán kó mọ òṣì àṣebí. mo wá kí gbogbo ọmọ yorùbá pátápátá nílé lóko àti lẹ́yìn òde pé ọlọ́run ò ní jẹ́ ẹ bọ́há o bí àwọn tó bọ́há lọ́dọ̀ ìyá onídìrí bẹ́ẹ̀ ni àlùbáríkà àwọn tí Olódùmarè tí ó kó ilé ayé lé lọ́wọ́. níbo mò ń lọ ibi mò ń lọ ò jìnnà ibi mò ń yà ìlọ́pọ̀. àkọ́kọ́ ìjìnlẹ̀ àbẹ́rì rẹ̀ ìjìnlẹ̀ àti ẹ̀yìn adélé ààrẹ adélé bíi igbákejì adélé ẹ dákun 24 hours mà ti pọ́ṣẹ̀ ọ̀sẹ̀ kan. ẹlẹ́fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjìnìà Abíọ́dún Olúwaṣèyí Mákindé pẹ̀lú pírẹsidẹ̀ntì orílẹ̀-èdè nàìjíríà aṣíwájú bọ́lá ahmed tinubu ẹlẹ́fún wọn ní gbèdéke 24 hours péré kí wọ́n fi kó gbogbo àwọn tí wọ́n fẹ́ digunjalè ní sẹkítẹ́rìàtì ẹni kan fi kó wọn dálẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ẹni gbódògbòdò ọgbowó àgbàdo lọ́wọ́ gómìnà àtàrẹ o ọmọ sí o ibi tó yẹ kàn ti ń tẹ̀lé yín gan ti mọ̀ pé lérí burúkú ni yín nìyẹn bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin atúrọ́ tàbí èlùbọ́ ẹlẹ́rí sáàrẹ ẹlẹ́rí sí gómìnà pé fún wọn ní 24 hours kàn fi kàn mọ wèrè àwọn ọmọ àdánù àti bàbá òfò tẹ́ ránṣẹ́ kàn fi kó wọn dàáta amọ̀bùkẹ́ diwọ́ 24 hours mọ̀ lọ àmọ̀ ráwọn ọmọ ológun tẹ́ ẹ ní wọn ó invade ìpínlẹ̀ ọ̀yọ́ tí wọ́n ó invade ilẹ̀ ìbàdàn láti bẹ̀rẹ̀ ogun àmọ̀ ríyàn àbí ẹ̀ ń sùn ní sẹ́ ń prepare wọn lọ ni. ọmọ bọ́lájí Victor adéwálé òpònú amukun mọ́gàrí níbo á lọ wà báyìí níbo ọ wà aláìnílàákàyè òpònú èèyàn ìjìnlẹ̀ Marcus tún ti jókòó sórí íńtánẹ́ẹ̀tì bí ṣe ń jó ó yẹ kí n fi fídíò wọn hàn yín kẹtùn wò bí wọ́n tún ṣe ń túrọ́ fún yín. ẹ mọ̀ pé ní gẹ́gẹ́ lọ́pọ̀sẹ̀ kan àbẹ́ ẹ̀ mọ̀ òní yìí gẹ́gẹ́ lọ́pọ̀sẹ̀ kan tẹ́ ẹ yabo lé ìjọba nípínlẹ̀ ọ̀yọ́ tẹ́ ẹ lẹ́ẹ̀fẹ́ na àsíá sókè tẹ́ ẹ na àsíá sókè tẹ́ ẹ níjọba àgbáyé ti ní kẹ́ ẹ lọ rèé gbàjọba orílẹ̀-èdè nàìjíríà pé kẹ́ ẹ gba ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ìnílọ́mọ̀ pọ̀sẹ̀ kan tí gbódògbòdò padà gbowó àgbàdo lọ́wọ́ yín tíjọba ń tẹ́ fún ẹyin tẹ́ ẹ fẹ́ bọ́ra ẹ bọ́ra kọ́ kò gbà á ìnímọ̀ lọ́pọ̀sẹ̀ kan àmọ̀rí tí dàda yín ọ̀dà ẹ̀yin wèrè atókù mọ̀kú amọ̀nà ọ̀run mọ́ lọ irọ́ wèrè tẹ́ ẹ lè pa iná ní kẹ́ ẹ jókòó sórí afẹ́fẹ́ kẹ́ ẹ máa pa irú ẹlẹ́sìn rìn fún àwọn èèyàn ní tẹ́ ẹ lè ṣe náà nù lẹ́yìn rẹ̀ ó rèé ẹ wò wọ́n. gbogbo ẹ̀ ni wọ́n máa ṣàlàyé ẹ̀ fún wa tí wọ́n rí tó dùn mọ́ mi jù wèrè èdè wa àwọn lórí I don't know how to speak o. ṣe ráwọn olórí burúkú àwọn lórí ní ìgbọ́ English ẹgbẹ́ àwọn olórí burúkú àwọn ẹni àdánù ẹni òfò ẹni àìjírí ẹni àìjíkò akídanidání commander in chief of àwọn amukun mẹ́kọ. orí afẹ́fẹ́ wọn tún wà ń o ibi tí wọ́n ti ń ṣèjọba délé wọn nìyẹn. ìyá onítìrí ọ̀rọ̀ ń gbénú wa tá a fẹ́ sọ ń sọ díẹ̀ ń gbẹnu dákẹ́ fún yòókù. ìyá mi olórí Adérónkẹ́ kọ̀ lọ títí ọmọ kú òfo kò lọ títí ó mà ṣe o ilé yín wá dibi tí ìjọba dà wó ebi ọ̀rọ̀ ọmọ Ìbàdàn tí gọ̀ rí wọn mọ̀ pé Adérónkẹ́ kọ̀ lọ títí gọ̀ bí ìyá Adérónkẹ́ kọ̀ lọ títí bá bá gọ̀ ni wọn ò ní jẹ̀yà lọ́dà nílẹ̀ Ìbàdàn gbogbo ń tẹ́ fi irun dúdú ṣe gbogbo ìlàkàkà yín láti jẹ́ èèyàn kọmọ náà ìjọba ní wákàtí méjì láti bí lulẹ̀ wọ́n mà ti bí lulẹ̀ wọ́n ti ṣe kíni wọ́n ti bí lulẹ̀ fún ẹ̀yin tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ àbẹ́yìn tẹ́ ẹ bá mọ̀ wípé ilé tí wọ́n wó ní Fátúsì olórí Adérónkẹ́ kò lọ títí ìlónìí ọkọ wọn jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ nígbà tí ìyá tó bí
tó jẹ́ ìyálọ́jà àná nílẹ̀ Ìbàdàn. ṣe rí pé ọ̀dà akáfọmọ rélẹ̀ sílé o sáyé o. ìfilé hàn yín ní ìsìn kẹ́ ẹ lè mọ ilé ọ̀hún, kẹ́ ẹ lè mọ ilé tí ó jẹ́ ilé ọ̀hún ẹ rí ní ìsìn. ẹ wo gbogbo ilé yìí tí Alhaji Oríyọmí Hamzat tí à ń kọ̀yìn sí, ẹ jẹ́ n fi síbi ibẹ̀ dáadáa kẹ́ ẹ lè rí. ń bọ̀ o. ẹ rí ilé yẹn ní ìsìn. olórí kò lọ títí lónìí o, Adérónkẹ́ kò lọ títí. àlọ́ kí la wàá ṣe fún ní ìsìn. ẹ wo àwọn ilé nu ṣe ti rí. olórí kò lọ títí, gbogbo tó fòwúrọ̀ rẹ̀ ṣe ọmọ níbi níran ṣe ti rí. ilé olórí kò lọ títí ní àdàwó ń o. olórí kò lọ títí ní Charlotte tó lóyìnbó tí Yorùbá ń pè ní ilé kúlúbúkúlúbú gẹ́gẹ́ bí mo ti sọ. ṣe ti rí. nínú bẹ̀ olórí kò lọ títí ní chọ́ọ̀chì. orúkọ iléeṣẹ́ tí ìjọba dá sẹ́ńkínníkà àbí nǹkan wọ́n ń ṣe pure water náà, olórí kò lọ títí lónìí gbogbo ẹ̀ ló ti dohun ìgbàgbé. ṣe ẹ ti rí. olórí kò lọ títí ní tó fàárọ̀ tó fọ̀sán kójọ wọn àti ẹ̀dí ó dọjú alẹ́ kan tó bàjẹ́ mọ́ lọ́wọ́ fún ọ. ẹ wò ó ṣe ti rí. olórí kò lọ títí gbogbo dúkìá rẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wó yọkọlú kò wá tán bí. ìyàwó gbọ́kọ sánlẹ̀ ọkọ súké. olórí kò lọ títí àti Lady K wọ́n ní àjọṣepọ̀ tó dán mọ́rán-mọ́rán tẹ́lẹ̀. kódà ìṣẹ́jú ni olórí kò lọ títí máa ń pe Lady K látún ti béèrè update. It will interest you to know wípé ìgbà tó tó bí ọjọ́ bíi mẹ́rin tó kù ọjọ́ bíi mẹ́rin táàrè ìlú Àbújá tí wọ́n kó wa lọ tí wọ́n digun ja ilé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ. olórí kò lọ títí ṣàdéhùn pé káwá lọ rèé kó pure water nínú iléeṣẹ́ òun. gbogbo ìgbà náà àti ẹ̀mọ́ bẹ̀ èmi ò tiẹ̀ mọ́ bẹ̀ tí èyí bá ṣe pé gbà ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní ìsìn láti mọ̀ pé kò lọ títí ó di gbére o ọ̀dà ìrìnà kò irọ́ àwọn gangan èkú ilé wọn ló kú. kó tó di pé nǹkan ṣẹlẹ̀ pé kálọ̀rì kó pure water I think it was 150 bags of pure water ní olórí kò lọ títí náà fẹ́ fi dá sí rally tá a fẹ́ lọ rèé ṣe ní Èkó nígbà náà. now a sì ń bá a lọ wọ́n ń gba gbogbo ọ̀rọ̀ tó lóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ pẹ̀lú Professor Banji Akíntóyè wọ́n ń gbà á gbọ́. kí ni ìyá onídìrí dé sí lólórí ìkọ̀yọ́ lọ títí ìyẹn ṣe yírádà bá òdùnú ìyẹn bá báyà onídìrí lọ láì mọ̀ wípé oko parun ni làwọn ń lọ. olórí kò lọ títí wàláì ó ti á lọ títí báyìí o. ọmọ ìyálọ́jà àná nílẹ̀ Ìbàdàn ó kọ́ ilé sí Fátúnsì, ilé tí èyí ṣe yọkan tí èyí ṣe méjì tí èyí ṣe mẹ́ta. tẹ́ ẹ bá wọlé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ẹ rí pé tẹ́ ẹ bá wọnú ibẹ̀ òun náà dà gẹ́gẹ́ bí ẹ́stéètì bẹ́ẹ̀ náà lárábìnrin yìí ló ṣe kọ́ ilé yẹn àmọ́ tiẹ̀ kọkàn rẹwà tó ti olóyè Sunday Ìgbòho ni. òun náà kọ́ Charlotte. sóògùn níyà onídìrí wá lò fún olórí kò lọ títí débẹ̀ mi ọ̀rọ̀ mọ́ Ìbàdàn tó kú lórí rí o.
ebi ò rí dìndìnrìn nínú ọmọ Ìbàdàn rí, ń ò rí àgọ̀ ń ọ̀rá mùkún mẹ́kọ̀ọ́ ọmọ Ìbàdàn máa ń gbá ṣáṣá ni. Ẹ̀gbọ́n tán máa ń kì wá ní Ìbàdàn bí olè gbé ń jàrí olóhùn ọmọ agẹ́sí kólé. Ìyá Onídìrí sì kó ọpọlọ ọlọ títí, ó sì kónú sùkú nínú kùkú débi pé ọwọ́ amúgbèsí ayé yín ó tún rọ ṣáìdá. ẹ̀yin táyé ti ń fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá gbẹ́bọ fún gbóúnjẹ fún tẹ́lẹ̀, ẹ ti wá dẹni tí ọ̀sẹ̀ tó lè fi kákan gbóúnjẹ fún yín mọ́ o. bẹ́ẹ̀ bá mọ̀, èmi lórí ọ̀fẹ́ àti sọ yìí fún yín. èyí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà yìí, wọ́n tẹ̀ẹ̀dì lólórí kò lọ títì torí ìjọba fẹ́ mẹni tó nílé. yes, ìjọba wọ́n ń wá kẹ́ni tó nílé ọbọ̀ta kọ́ wá sọ pé èmi mo nílé. sẹ́rípáyé olórí àti aṣíwájú wọn Dúpẹ́ Onídìrí, sẹ́rípáyé wọn ti bàjẹ́. síbẹ̀ àwọn kan sì dúró lórí YouTube láti máa gbọ́ kàntàkàntà tí Ìjìnlẹ̀ Marcus tó ń sọ. Ìjìnlẹ̀ Marcus wá fi yín cash out. Blacky Gold, Àjàkáyé, ìníyé máa sọ pé gbogbo ọ̀nà gbogbo yín pátápátá ni ó dàrú torí ẹ ti dá ọ̀nà àwọn èèyàn rú, ẹ ti pa kádàrá wọn dà ṣáìdá. ẹ ti sọ wọ́n di òǹrodòkòdókò òǹrodòkòdódò, ẹ fi wọ́n sí agbèjè méjì. iwájú ò ṣe lọ, bẹ́ẹ̀ ẹ̀yìn rèé kò ṣe padà sí fún ẹ. bí olórí kọ̀ lọ títí bá lòun fẹ́ padà, òun ò ṣe mọ́. ẹ dákun, so dí ilé, ó dí gbogbo dúkìá tí ìjọba ti bàjẹ́, kódà tán tún ti gbẹ́sẹ̀ lé. àbẹ́ ẹ̀ mọ̀ pé ìjọba ò wo nìkan, ìjọba wo wọ́n tó fà mí bẹ̀ pé ogún eléyìí o àjẹgbẹ́mì báyìí ní ti kàlùkàlù. ìyẹn ló ń pè ní mo múra mo mú jẹ. àwọn tí àìrà àkógún pín, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀rà àkógún pín o, fúnra ológun ló fogún rẹ̀ fúnjọba látàrí ìwà ìgbésùmọ̀mí tí ìyá Onítìrí tó wù. bẹ́ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí tẹ̀sí gbàgbé, ẹni tó ní ilé Bólúwájí gẹ́gẹ́ bí mo ti sọ, ìyẹn ní Ṣàgàrí. àwọn ìyá Onítìrí náà kàn fẹ́ sùn sílé mọ́jú ni. ṣèbẹ́ni tó ní ilé Ṣàgàrí ṣe bó sí òkú ìyá ẹ̀ ní last year 2023, táyé gbọ́ tọ́run mọ̀. ẹ dákun, ẹ ti bà ayé rẹ̀ jẹ́ o. tó bá yẹ pé inú ilé ló sìn ìyá rẹ̀ sí, àti òkú ìyá àti gbogbo rẹ̀, ìjọba ò fi búdòzà wọ́n included everything ni o. a jẹ́ pé ìyá wọn tí wọ́n wá sin ọlọ́run rénú o, ọ̀run àpáàdì nu. kí ló dé tí ẹ jẹ́ ká jókòó ká rorí? Let me try if I can get the threat message. tí kí ló ń porúkọ dìndìnrìn yìí, Ìjìnlẹ̀ tó fi threaten ìjọba, páwọn fún ìjọba ní 24 hours. ó wá ya èmi lẹ́nu wípé 24 hours wọn ò mọ̀ pé àbí wọ́n sún aago sẹ́yìn ni. ó mà ṣe o, ẹni à ń tàn, ẹni ń tan ní ọ̀gọ̀ bí ẹni tí ń tàyàn. Ọlọ́run lọ́mọ iye yín tẹ̀ ń sunkún àsúnú báyìí. n ò gbọ́rí láyé mi pé individual ń yá ìjọba lówó, ìjọba tí ò tí ì rẹ́sẹ̀ wálẹ̀ láti fi ṣèjọba. tó bá ṣe pé lóòótọ́ ni United Nations bá ní ẹ máa bá ìjọba lọ,
òbítíbitì dọ́là owó òkèèrè ní àwọn orílẹ̀-èdè ọ̀dájọ́ fún yín tẹ́ẹ̀fì ráyè máa ṣèjọba títí tẹ́yìn náà ó fi stable. Ìyá onídìrí kéde rẹ̀ fáyé èyí ló ní United Nations lọ fún ọ. àfi òkéde rẹ̀ ní o. Èló náà fún ọ. Ẹ̀yin náà wo gbogbo nǹkan tí wọ́n kó ń bọ̀. Mo ń bọ̀ o. Inú ilé olórí kò lọ títí. Ilé á ti kó gbogbo nǹkan yìí. Mọ́tò tẹ́ ń wò yẹn. Mọ́tò pure water olórí kò lọ títí ni. Mọ́tò blue tẹ́ ń wò tí wọ́n ṣe flag sí. Mọ́tò tí olórí kò lọ títí fi ń kó pure water lé iṣẹ́ rẹ̀ ni. Ṣé ẹ ti rí? Ẹ wá níjọba ò ní wọlé ọ̀hún. Ẹ wo àwọn nǹkan ìjà olóró tí wọ́n kó sínú ilé náà. Inú Bólúwájí náà ti gbé fírèmù akéde ẹlẹ́sìn rìn àti àwọn àga kọ̀ọ̀kan tí ìyá onídìrí tó ti ṣe ilẹ̀. Ẹ bá ń bi ìyá onídìrí pé akọ́mọ̀nà tó kọ́ kalẹ̀ ìhàn wo ló sáìn ẹ̀. Àbí signature kọ́ là ń wò gbàgàdà tó pọ̀ yìí. Ẹ bá wa bí pé kí ìhàn wo ló sáìn ẹ̀ tí èyí bá ṣe póyo lórí burúkú. An ordinary attention seeker ọwọ́ padà fi torí pọ̀ ń wá attention ọ padà fi sọra rẹ̀ di terrorist. Ọwọ́ rán oríṣiríṣi yúnífọ́ọ̀mù orílẹ̀-èdè tí ọlọ́lọ́pàá tọ́sàdédé ní sójà. Tẹ́yìn ọmọ pé inú ọlọ́pàá ní sójà ó ti yọ ni. Ó mà ṣe o. Ẹ wò ó. Eléyìí tó lóun ti para àwọn rèé o kó tó di pé yóò lọ gbẹ̀mí ara rẹ̀. Allah subhanahu wa ta'ala gan sọ ó lóun dá ọmọ ádámù tán òun ò dá sùúrù mọ́. Bẹ́ẹ̀ ni àìní sùúrù tó bá yẹ pé ẹ máa ń farabalẹ̀ gbọ́ voice note tí màmá máa ń jù síta ni àbí tí màmá bá ń sọ̀rọ̀ ni màmá sọ pé 2024 is the fulfilment year. Tẹ́gbọ́n. Wọ́n tẹ̀ sọ pé láti tún kinní kan lọ́ọ́ ti sọ pé adélé ń bọ̀ ṣé 2024 ti lọ náà ni ìyàn tó náà máa declare ní òmìnira Yorùbá 2022 ó declare ẹni tó declare tó dẹ̀ wá sọ pé adélé ń bọ̀ kí wá ló dé tá a lè ṣe sùúrù ní kẹjẹ ká ṣe tẹ́yìn ò bá ní jáde òun ní kẹ má jáde láìpẹ́ láì jìnnà adélé máa dé sílùú Ìbàdàn bẹ́ẹ̀ ni èsì ọ̀rọ̀ fún. Ṣé ẹ rí i pé olórí igbó ọmọ bọ̀dá yìí tẹ́rí pé òun náà ti sọ ó ní láìpẹ́ láì jìnnà Adélé ò dé sílùú Ìbàdàn. Adélé sì dé o. Bàbá Adélé ò dé ni. Adélé dé ní Ràbájì gan àti ní Rẹ́gẹ́dẹ́ fín. Ìkan gbẹ̀mí ara ẹ̀. Ìkan pàdánù dúkìá. Ta ni ó rẹra wọn lẹ́kún? Ṣé ń tó gbẹ̀mí ara rẹ̀ ni ó dà wá ni ó wà rẹ ni ó pàdánù property ni àbí ẹni tí ó pàdánù property ní ọlọ́ọ̀rẹ́ rẹ ni ó kú lẹ́kún. Ọ̀rọ̀ dìhun ọ̀rọ̀ pé sí jẹ́rò ọ̀rọ̀ dìhun ìjìnlẹ̀ òǹrè. Wọ́n ṣáwọ́ tó bá kọ̀ tí ò bá rìlíìsì wọn tó bá fi lè sun ọ̀dọ̀ ẹ̀ mọ́jú ó ti pè fógun o ó dẹ̀ máa kàn yín pé bí àwọn ológun ṣe máa wọlé ẹ̀yin ẹ̀fìyẹ́lẹ̀ ẹ̀fìbẹ́lẹ̀ fàgbépò ṣùgbọ́n wọ́n ní ká sọ fún yín sà for the last time ẹ sọ fún Ṣèyí Mákindé àwọn ológun tó kó ní secretariat nílùú Ìbàdàn kó fi wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kó dá wọn padà sí secretariat ẹ máa ṣe tiyín káwọn máa ṣe tiwọn káwa máa ṣe tiwa o
ṣùgbọ́n nǹkan tó bá ti lè fà á táwọn gáìsì bá ti lè sùn sọ́dọ̀ ẹ̀ mọ́jú ẹ má jẹ́ káwọn yí ojú padà sí yín o bí táwọn bá yí ojú padà ó máa kàn ẹ́ o Tinubu kò síbi tẹ́ ẹ máa wọ̀ nílé ayé yìí táwọn ò ní root yín out kò síbi náà tẹ́ máa wọ̀ tá ẹ̀ ní wà rooted out wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ lọ bèrè lọ́wọ́ àwọn bàbá yín wọ́n á sọ fún yín pé proclamation letter wa ó ti dé ọ̀dọ̀ wọn Tinubu Túnjí Dìísù Ṣéhù Mákindé àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ àtẹ̀yìn Àmọ̀tẹ́kùn ilẹ̀ Yorùbá pẹ̀lú ẹ̀yin ọlọ́pàá wọ́n ní ká sọ fún yín wípé ẹ release àwọn guys yẹn nísìn lẹ́sẹ̀kẹsẹ̀ otherwise táwọn guys yẹn bá lè sùn sọ́dọ̀ ọ̀dọ̀ Ṣèyí Mákindé mọ́jú wípé wọ́n ti pè fógun ogun dẹ̀ máa wọlé ṣùgbọ́n bó ṣe máa wọlé ẹ fi yẹn sílẹ̀ fáwọn ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ wà nílùú Ìbàdàn wọ́n ní ká sọ fún yín ẹ̀yin náà ẹ tú jáde ní kẹ̀tíkẹ̀tí ẹ lọ sí secretariat ẹ lọ fi ìhónú yín hàn lóòótọ́ bẹ́ẹ̀ ṣe o Adélé ti dé o ó dẹ̀ ti dé and they have come to stay tí ò dẹ̀ sí nǹkan tó lè yí padà ṣùgbọ́n wọ́n ní ká sọ fún Ṣèyí Mákindé táwọn tí ẹ kó lọ tó bá lè sùn sí ọ́fíìsì ẹ mọ́jú àbí kó sọ ọ̀dọ̀ àwọn ọlọ́pàá mọ́jú ó ti pè fún ogun mo gbọ́ pé wọ́n ní bàbá dìbọnkà kó ti jáde àbí ó ti dìbọ́ǹkì nǹkan tó ṣẹlẹ̀ yìí kò sí wàhálà I have debunked it now kò sí wàhálà B1 wọ́n ní bàbá Akíntóyè have debunked it now Ṣèyí Mákindé mo mọ̀ pé òun gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí Túnjí Dìísù òun gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ Tinubu òun gbọ́ ètò yìí lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń ṣe yìí mo wà convinced wípé gbogbo yín lẹ̀ ń gbọ́ wọ́n ní táwọn guys ẹ̀ bá lè sùn sí ọ̀dọ̀ yín mọ́jú di àárọ̀ la ẹ ti pè fún ogun o ẹ ti tẹ ṣoṣo mọ́lẹ̀ ẹ dẹ̀ máa rí ìjà ṣoṣo ṣùgbọ́n ṣáwó. ṣé ẹ ti gbọ́ báyìí ẹ̀yin tẹ́ ẹ sì ń tẹ̀lé Jìnlẹ̀ Marcus àti Yaounde ṣé ẹ ti rí pé atúrọ́ tàbí èlùbọ́ ni wọ́n níjọ́ sátidé ní láwọn fún ìjọba ní 24 hours lẹ́yìn tí ìjọba wa tó kó wọn tán náà ó ti wá dé 168 hours that is 7 good days ká dá fún Jìnlẹ̀ kò ní í dá fún Yaounde ká dá fún gbogbo wọn tí ń tẹ̀lé yìí ẹ sì sọ ọpọlọ àwọn èèyàn ẹ sì sọ wọ́n dá láàbọ̀ làákà ìbí tiyín bí ló ṣe dùn mí fún olórí Adérónkẹ́ kò lọ títí pé how come she fall into this trap how did she find herself in this kind of circumstance Dúpẹ́ àlè Abíọ́lá lásán lásán ọwọ́ àpọ̀pọ̀lọ ọ̀wọ́ ọmọ Ìbàdàn èsì ọpọlọ tí kò lọ títí òun náà wá jọba odidi ọmọ ìyá lọ́jà nílẹ̀ Ìbàdàn the largest city in the whole of West Africa ibi ìyá rẹ̀ ti rule tó fọpọlọ tó ọ̀rọ̀ àwọn lọ́jà ó sì bókù ara rẹ̀ jẹ́ ọkọ rẹ̀ tó jọmọ Ògbómọ̀ṣọ́ ó tún jẹ́ ọ̀tàbó náà kò lọ títí ó ti á lọ títí báyìí o ìjọba wọlé wọ́n gbẹ́sẹ̀ lé mọ́tò tẹ́ fi mú oúnjẹ ajé jẹ ọ̀kadà bíi 30 ń bẹ lágodo ìjọba márúwá tí ò lóǹkà àwọn mọ́tò náà lọ bẹ́ẹ̀ kó tó di pé ìjọba tún wá ní ilé wọn tó kó mọ́tò yòókù tẹ́ ẹ̀ fi ń lòdù oríṣiríṣi nǹkan olóró Adérónkẹ́ kọ̀ lọ títí ìlérí ibú ni ọ́ o ọlẹ́jọ́ jẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń wá ọ fún onígbọ̀wọ́ fagbésùmọ̀mí sponsorer of terrorists bẹ́ẹ̀ni
ìwọ ló sponsor yóò nídìrí gbogbo ẹ̀yin tí yóò ń dìrí yáwó lọ́wọ́ yín ẹ kú òfò ẹ kú àdánù ẹ kú eré ibú orí yín báyìí lọ́ba yín wá ya abuké èèyàn kan ò kó bá yín ẹ̀yin lẹ kó bára yín o ẹ ti rójú lẹ̀kẹ́ tó máa wá ìrójú kí mo ti sọ fún yín mo lẹ́ gbádìí ẹ tà ẹ fowó rawó awó bímọ méjì ọ̀pá kan ṣoṣo ẹdìẹ ń bímọ jaburata téèyàn ń rérè lẹ́yìn ẹ̀ awó bímọ méjì ọ̀pá kan ṣoṣo awó ìtẹ́ ti ẹ̀ wàá rà ìgbà tó pa ọmọ kan ṣoṣo yẹn náà fúnra ara rẹ̀ náà ló tó padà pa ẹ̀yìn dànù ìyẹn nìyá onídìrí o ẹ̀rájá ńlẹ̀ ajá tí ń ṣọ́lé tí ń dáàbò bò yín ẹ sì májá igbájátà ẹ kówó ajá gidi gan ẹ lọ rèé fi rọ̀bọ ọ̀bọ fà yín lásán ya pẹ́rẹ́pẹ́ ọ̀bọ já yín sí hòhò ọmọlúàbí ọ̀bọ ṣe kíni ọjà yín sí hòhò ọmọlúàbí yọkọlú lọ̀rọ̀ yín bá dé o. I don't pity any one of you including ìyákọ̀ lọ títí eré ibú yín ti nípọn ni bí ọba nípọn ẹ̀yin odidi ọmọ Ìbàdàn Dúpẹ́ Onítìrí aṣẹ́wó according to the time lérí ibú wèrè èmi ọmọ bí Ọlọ́run ti ń bá ṣẹ́wó sọ̀rọ̀ tí ẹ mọ rírí aṣẹ́wó olóòní ní fóònù nọ́mbà Ọlọ́run nọ́mbà wo lọ́lọ́run pè yóò Onítìrí sí mo sọ fún yín ká ní yóò Onítìrí ná nọ́mbà Ọlọ́run lọ́wọ́ ni ìgbà tí ìjọba Nàìjíríà tán mọ́kọ rẹ̀ sínú àtìmọ́lé ọyọ́ bọ́lọ́run sọ̀rọ̀ kọ́lọ́run ó rìlíìsì ọkọ ẹ̀ kọ́kọ́ rẹ̀ ó padà dà rẹ̀ kọ̀wárí yìí ò sí ọwá ló wọ́n kẹ́yìn ọmọ Yorùbá gbò lóko ẹrú ẹ̀yìn gàngànsí èjì ìdá rẹ̀ bẹ́ẹ̀ ṣe gbọ́n tó náà lẹ́gọ̀ tó ẹ wù wá gọ̀ ẹ tẹ̀lé Dúpẹ́ Onítìrí ó wá kó gbogbo yín ọkàn lọ rèé lẹ́rí gbogbo yín mọ́ Third Mainland Bridge ni ayé yín bá bàjẹ́ po ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Mósè ni Mósè ṣèlérí wọ́n ó kó yín délẹ̀ lérí àìní sùúrù àti faradà Mósè ló jẹ́ kí Mósè ó fìbínú ńlá pọ́n ọ̀là mọ́lẹ̀ gbogbo yín bá parun ẹ kàn parun ni àbí àìní sùúrù yín kẹ́ ẹ gbàǹtọ́lá fẹ́ ẹ mọ̀ ti parun Ọlọ́run ó yọ yín o I don't pity any one of you ohun tẹ́ ẹ ṣe tẹ́ ẹ gbé kaná lóje náà lẹ́jẹ́ kò sẹ́dá kan tí ó gbà lùbọ́sà láyé tí ó wẹ̀ fọ́ ohun èèyàn bá gbìn ìní ọ̀ka bó ló ṣe gbẹ́fọ́ sórí iná tó wà nígbà tó fẹ́ jẹ́ ó di lá kò pọ́síbù náà ẹ máa rún ìdààmú táyà Abíọ́lá kó yín sínú ẹ máa rún arúnrún ẹ̀rùn yọpẹ́ àrọ́mọdọ́mọ gbogbo yín tẹ́ ẹ bá wa débi adé yìí àrọ́mọdọ́mọ yín ò ní bọ́ nù yà gbogbo yín tẹ́ ẹ sọ̀pọ́ọ̀tì yóò Onítìrí òfò báyìí lómi ẹ̀fọ́ ṣe látòrí ẹ̀yin tẹ́ ẹ sponsor rẹ̀ èmi ò rómi ẹ̀fọ́ kankan tí máa ń wúlò jàjà omi sọkọ yóò dúdú ni mò ń nàtẹ́ máa ń lófò lómi ẹ̀fọ́ ṣe o ẹ má kulẹ̀ gba físà kankan ẹ ti gba físà orí ibú already tẹ́lẹ̀ ìjẹ́ bá wá bí ìyá rẹ̀ lé bàbá rẹ̀ tán bọ́mọ rẹ̀ tẹ̀lé ẹ má bọ̀ Nàìjíríà ìjìnlẹ̀ this is 168 hours of your threats empty threats
to the government. Ìgbòho bá lóun ń bọ̀ yóò dé ni bó tiẹ̀ jẹ́ pé òun ò wá láti kojú ìjọba Nàìjíríà. Ẹ̀yin tí a lérí ní ìsìn ìgbà fún yín 24 hours 24 hours sí 168 hours. Èbí inú ilé tèmi lè fi jókòó sí tí mo fẹ̀yìntì. Bí ẹ bá bí pọ̀rípọ̀rí ìyá onídìrí dá. Ṣe fídíò inú ilé rẹ tó ti jókòó olórí burúkú ọmọ òfò aṣẹ́wó ti na pápá bora. Ebi ní pani bákan náà ìyà ò lè jẹ ní bákan náà. Táwa bá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ agitation lórí ọ̀rọ̀ struggle ìta àjìyà fún ni ó dùn adélẹ̀yìn ìyá onídìrí. Ọjọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ ètò mo tukọ̀ ọ̀dọ́ Yorùbá fún odidi 7 good years nípínlẹ̀ Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá. Gbogbo ìgbà náà làwa máa ń wá ìlọsíwájú ìran Yorùbá. (2016) wọ́n búra fún mi gẹ́gẹ́ bí chairman ọ̀dọ́ Yorùbá. A dẹ̀ gbìyànjú àwa ìrẹ́pọ̀ ńgbà náà láàrin gbogbo lọ́balọ́ba léyìí tó túmọ̀ sí pé a ti ń ṣe struggle ẹ lọ rèé bí Comrade Shina Akínpẹ̀lú is always there. Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ 2017 èmi ni mo lọ rèé gba ìwé oyè wálé gẹ́gẹ́ bí akọni Oòduà gbogbo ilẹ̀ Yorùbá. Níbo lẹ wà ọkọ̀ ni ó pa yín. Ó dùn adé niyìn lóòótọ́ àwa lè wà lórí pé a agitate wípé a fẹ́ gba Yorùbá nation àmọ́ àwa agitate pé kí ìran Yorùbá kan ní ìgbésí ayé tí ó dùn tí ó rú gọ́gọ́ tí ó nítumọ̀ léyìí tó lóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ tó mú dání ṣinṣinṣin. Ìgbà tá a lọ Gàngán àti ìmọ̀ Yorùbá nation ìgbà tá a lọ Kìṣí Ìgàngán ló bí ariwo táwọn èèyàn fi pé olóyè Sunday Ìgbòho lóòótọ́ ó lè ṣaṣíwájú láti béèrè fún táwọn wá. Àkọ́kọ́ tá a kọ́kọ́ lọ lórí ẹlẹ́ẹ̀kejì olóyè Sunday Ìgbòho fi tiẹ̀ ègbè tìyín lárugẹ. Ó jẹ́ ká yọ ọmọ tí ń jẹ́ Yorùbá nation ó jẹ́ ká yọ ọmọ wípé ìran Yorùbá ń agitate in a peaceful way. A lọ Gàngán nítorí wípé Fúlàní ń pààràn wa wọ́n ń fipá báwọn ìyá wa lò pọ̀ wọ́n ń jí àwọn èèyàn gbé wọ́n ń béèrè fún ransom déédéé orí ọmọ ọba Aṣígàngàn. Orúkọ ti sápá mi lórí ní Gàngán tí wọ́n pa ṣe mọ̀ pọ̀ wà lára tó bí wàhálà. Tó lóyè Sunday Ìgbòho fi ẹ wá bá bìyà onítìrí igi wo ni dàdá rẹ ti dárí odò wo ni dàdá rẹ fòrí. Àmọ́ nítorí wípé ọ̀pọ̀ àwọn èèyàn wọ́n jẹ́ aláàbọ̀ làákàyè ìròrí wọn kúrú púpọ̀. Ẹ wo ẹlòmíì kọ́ ga ni déédéé làákàyè tí ń bẹ lórí rẹ̀ kò ju ti ọmọ oṣù kan tá a ṣẹ̀ṣẹ̀ bí lọ. Ẹ sì wo ẹlòmíì pọ́mọdé ni làákàyè tí ó sì wà lórí ẹ̀ ó ju ti ọmọ 100 years lọ ju ti bàbá 100 years lọ. Yorùbá fi ní àgbà ọ̀kọ́gbọ́n o. Èmi ọ̀mọrú àrà èmi ọ̀mọ ẹni babaláwo tó ṣe fún ìyá onítìrí débi pé ó wá ń fòògùn gbowó ó ń fòògùn gbalé ó ń fòògùn gba gbogbo nǹkan lọ́wọ́ yín.
olórí Adérónkẹ́ Kọ̀lọ́títí okú òfò okú àdánù o. Ilé rẹ ó ti dilẹ̀ pẹ̀pẹ̀, iléeṣẹ́ rẹ ó ti di tí ìjọba fòfin dè sọ́tán. Ó fi irun dúdú ṣe wàhálà, ó wá fẹ́ fi funfun ṣe rí ibú. That is what they call capital loss. Ìyá onídìrí bá pógún ọdún láyé ẹran ògún ní ṣe. There is no how you can run, you cannot run faster than the law. The law may be slow, but it's steady. Ọwọ́ òfin ọba ọkọ rẹ gan tí wọ́n ló mú tí àbómú gangan nú ẹ̀wọ̀n kí ló dé tọ̀ lọ rè bá ṣe ń jí tí wàláhì tàláhì sọwọ́ tí wọ́n pa ìwọ. Ọmọ mi kì í ṣe fíìmù, ẹ̀yin ọgbà orílẹ̀-èdè ẹ̀kọ́ ọmọ ogun. Adélé wèrè, where is your empty threat? 24 hours, 48 hours, ó mà ṣe dé 168 hours. Àwa ń dóde yìí o. We are fully prepared to welcome your military intervention, your military takeover, your military war. Àmọ́ ogun rẹ tó fẹ́ fi bálẹ̀ Yorùbá tó fẹ́ fi bá Ìbàdàn jagun à ń retí ẹ̀. Sọ ọmọ pé ẹnjìníà Abíọ́dún Olúwaṣèyí Mákindé ṣe Yorùbá Fúlàní ni àbí? Máa kọ́ ogun rẹ bọ̀. Ọmọ pé Ìbàdàn ọtí àti máa ń tán pè Ìbàdàn. Ọkọ rẹ àlè rẹ Moshood Kashimawo Abíọ́lá kò gúnyán kò kọyán lẹ̀ Ìbàdàn kéré rí. Tó bá gúnyán lẹ̀ Ìbàdàn yóò fewé bò ni torọ́ mọ̀ ló tí Ìbàdàn ṣe. Ìwọ ó fojú Ìbàdàn gbolẹ̀ ọtí sí èrè yóò ń dìrí. Olórí Kọ̀lọ́títí àti gbogbo ẹ̀yin tí ẹ gbowó lọ́wọ́ yín ẹ kú erí ibú o. Mo sọ yìí mo dúró ná torí àsọjù ọ̀rọ̀ ní díjà alẹ̀. Àmọ́ bí mo ti sọ dé yìí ẹ̀yin alọ́pọlọ kúkú tẹ́ ẹ ṣe wà lẹ́yìn ìyá onítìrí tẹ́ ń gbọ́n tí Ìjìnlẹ̀ Marcus ń sọ ó yẹ kó ti yé yín. Ogún ọmọdé kò lè ṣeré gbogbo ọdún o. Kò sí bá a ti lè wù ká pẹ́ láyé tó a pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ o. Ẹ̀yin tiẹ̀ tí a ń pẹ́ lọ́run fúnra yín báyìí. Ìdájọ́ Ọlọ́run kò jẹ́ ìdájọ́ wọn fásitì mọ́. Ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ ọ́ balẹ̀ lọ. Ìyá Kọ̀lọ́títí oní àwa kó pure water ń gbọ́ ọkọ̀ tún láti DSS ọkọ̀ lulẹ̀ olóyè Sunday Igboho iléeṣẹ́ rẹ̀. Iléeṣẹ́ ọ̀nà kan wọ́n ti wó. Olórí ibú ara yín ẹ̀yin ẹni òfò bí ọ̀nà bẹ̀rẹ̀. Ẹ kàn jàsán ọ̀rọ̀ lásán àbí ìpabẹ́. Ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ ṣe fi yangàn fún lù ú. Èéṣe àti wá gbọ́ pé ọmọ wèrè tí ọ̀gbọ́n Yorùbá dáadáa ń dúpẹ́ aṣẹ́wó ní ọ̀wà mọ́pọlọ ọmọ Ìbàdàn ní ètà mọ́ló. Ó dùn mí fún Olórí Kọ̀lọ́títí o. Tó kó bá ọmọ àkọ́kọ́ rẹ ọmọ Ògbómọ̀ṣọ́ má ṣe o. Ògbómọ̀ṣọ́ mi wọ́n ti gbé mu kàtà tí wọ́n jẹ kàtàkà tó mú kọ́ yan gan. Ogun òkólú Ògbómọ̀ṣọ́ rí. Ọba Ghandi Ọlọ́run ní jẹ́ ẹ̀sìn ìyàwó fẹ́ lu Ògbómọ̀ṣọ́ o. Adérónkẹ́ Kọ̀lọ́títí ó ti fi tiẹ̀ kó bọ́kọ ẹ̀. Bọ́yọ́kọ náà sì sọ̀pọ́ọ̀tì ẹ̀. Gbogbo ẹ̀yin èèyàn ilé tíjọba dàwó ní Fátúsì olórí Adérónkẹ́ Kọ̀lọ́títí ló ní. Bẹ́ẹ̀ ni ọmọ ìyálọ́jà àná nílẹ̀ Ìbàdàn olóní o ń kérora lọ báyìí. Àwọn kan nú Fátúsì náà mẹ ní ó ní wọn ò fẹ́ sọ ni àbá ń sọ fún yín báyìí. Ẹlẹ́ni ṣọ́ọ̀ṣì ráńpẹ́ kan ń bẹ nú
ọgbà yẹn ó mà ṣe o. ẹ wò ó, àárínilóde àbérè, àárínilóde àbèrè, àárínilóde àbèrè pé ta ló ti ń sọ̀rọ̀ tí ń wí kótókòtó látàárọ̀. Adémọlá Omíyalé lèmi ń jẹ́. èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ ṣòkòtò débi ìjà ooo. èmi lọ́mọ agbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyà mọ́yà. ìyá onítìrí tí ẹ bàjẹ́, in fact ó bàjẹ́ beyond repair. tí wọ́n bá ní nǹkan bàjẹ́ beyond repair kọ̀ látúnṣe. gbogbo àwọn ọmọ yẹn tí wọ́n kó August wọ́n dájọ́ ọkú fún ẹ ní o, ẹ má retí fi ń bọ̀ nílé o, ẹ má láàṣọ fún yín o. ṣé ẹ ti ẹ̀rẹ́ yìí tẹ́ ẹ jẹ́ ẹ̀yin ìyá àwọn gbogbo àtẹ̀yìn bàbá wọn tẹ́ ẹgbẹ́ yìí ni olórí agbésùmọ̀mí tẹ́ ń kí ẹ lẹ́yìn tí wọ́n bá ti ń mẹ́yìn báyìí wọ́n mọ̀ rẹ́ ìfún ẹlòmíì ni. èmi ọmọ tíjọba ń fàsìkò ṣòfò fún, ẹ má kulẹ̀ dájọ́ pé ká háǹgì wọn, ẹ má háǹgì wọn, ẹ mà wọn sọ tí wọ́n fi máa ń gégi, ẹ plọ́ọ̀gì rẹ̀ mọ́ná, ẹ máa fi gé ẹ lékìrì lékìrì. kẹ́ ẹ wá kẹ́ran wọn, kẹ́ ẹ kó fájákájá orí ń jẹ́. ẹ kẹ́ran wọn, ẹ dá sódò tí àwọn ọ̀nì bá wà kọ́ọ̀tì rí ń fi pátá. àwọn ẹni bí wọ́n bàlújẹ́ mọ́ wà lórí. ẹ bàlújẹ́ wo olórí ibùbó kọ Abíọ́lá jẹ́. ó kọ Abíọ́lá gan, ó láwọn ibi tí ò ti gbé sunwọ̀n. ìwọ tó wá kan ó kọ Abíọ́lá láàmà lórí. sábíọ́lá lòun fẹ́ pín orílẹ̀-èdè, sábíọ́lá lòun fẹ́ yọ ìran Yorùbá kúrò lóko ẹrú ni. ṣèbí selfish interest Abíọ́lá òun náà fẹ́ ṣe ààrẹ ni. so kí wàá lòun sọ yìí onídìrí òfò ló ṣe. kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí àní dààmú nínú ayé. God bless you as you watch me. Dáadáa tá à ń sọ yìí náà ẹ mọ̀ bá wa gbà bẹ́ẹ̀ ẹ gẹ́tì ẹ̀ ń sẹ́yìn. bọ̀ ẹ má wò wá n tá à ń sọ ni kẹ́ ẹ gé ní ọpọlọ ń bẹ̀. ẹ má wò ó gé bọ́yá kìíní kẹ̀kẹ́. a lè kéré lọ́jọ́ orí bọ̀ ìrìn àjò tí mo ti rìn nínú struggle ìran Yorùbá ìyá onídìrí èrìn. ó dùn á dé nìyó ń dìrí. àti gbogbo ẹ̀yin dẹ̀ ń bú sí olóyè Sunday Ìgbòho ní ìsìn ibo lẹ́wà nígbà tó dún pọ́ngún ìran Yorùbá táwòdì Ìgbòho ń bá wọn rà á. ẹ̀yin tẹ́ ń bú wa ẹ sì mọ́ bú wa, ẹ̀yin tẹ́ ń kọ́ wọn o ẹ sì mọ́ kọ́ wọn. tọ́lá wọn tó sún mọ́ wa lọ́wọ́ láti ìdílé ẹ̀mí yìí wọ́n ní ká máa wò yín níran. wọ́n lẹ́ni táyé ẹ̀ bá ti bàjẹ́ àti ìmọ̀wẹ́ ní ìkúnra ni. ayé yìí ti bàjẹ́ àwa ò lè mọ bọ́bọ̀ jáwúra o. ó lè yóò tiẹ̀ ti máa bẹ́yìn ẹlẹ́wọ̀n jáwúra ìyá àmọ́ bá yí tàkù ọ̀rọ̀ sọ ẹ̀yìn. mutiny treason and felony ilẹ̀ fún yín ìyẹgi fún ni straight. ẹ̀yin tí ọmọ yín wà ní àwọn ọmọ tí wọ́n kó lọ sí Agodi lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má lulẹ̀ lẹ́yìn rapó sí ilẹ̀-èdè wọn o. ìjọba ò bá yín rapó sí ọ̀fẹ́ torí ìjọba ń pa wọ́n tán báyìí. kò sí ti ń jẹ́ mass burial o, wọ́n máa ń lọ rèé dòkú wọn ó dò ní o. ẹ má lẹ fẹ́ ṣe ẹ ra kínní kan àbẹ́ fún wọn ní ìgbà ẹ ń nọra yín ni o. and mind you wọn ò jà fúnran Yorùbá o, wọ́n jà fún ìran onítìrí ni o. ẹ má nígbà bá gborílẹ̀-èdè tán tọ́lọ́ ń padà sáámi sọ́dọ̀ Yorùbá àwọn aya máàkì àwọn nǹkan kan fún wọn ẹ̀ ń ṣe fíìmù ni o. ìyẹn ló ń pè ní agọ̀lábí, agọ̀ ló pa wọ́n. àwọn tá a lè immortalize àwọn ni bí Àdùgán, Àfáà Fatai, Àríbọnyọ, àwọn yun princess, àwọn tó fi taratara tí wọ́n fi jà fún ìran Yorùbá tẹ̀mí fi bọ́nu. àmẹ́yìn yòókù tí yóò nídìrí wá lọ rèé kó yín sí ẹnu kú débi pé ìjọba wa ní you are hereby sentenced to death. ẹ kú gbé ni o, you kú dànù, you ṣòfò dànù fúnra yín ni o. God bless you as you watch me. God bless Olóyè Sunday Adisa from Adeyemo, and God bless all Yoruba sons and daughters out there.
ojúlówó ọmọ Yorùbá mò ń sọ mi ọ̀sọ́ olórí ibú ọmọ bíi yóò ń dìrí o àtàwọn olórí kọ̀ lọ dídí àbí kọ̀ lọ fúnfún àbí nǹkan o yọ̀ọ̀dà fún wa o àní dààmú nú ayé ó dàbọ̀.